mo lọ́lọ́dún ló mọ̀dún rẹ̀ bọ́dún bá ti dé o. mo lóyin mọ̀dún ẹ̀ nínú àpárá pé òkú ti mọ̀dún ẹ̀ lálàá rere gẹ́gẹ́ bí òjò láti mọ̀dún ẹ̀ nínú àpá. mo lọ́dún ayọ̀ ló mọ̀ sí o wá ní sọdún ìbànújẹ́. mo ní kú o wá ní filé rẹ̀ sọdẹ àrùn ní filé rẹ̀ sọdẹ lágbọ́ lọ́wọ́ wá. Happy birthday to you. Beauty aláìrẹ patient mo ní ṣe bí wọ́n ni mo ń ké sí aya olú. Mo náyọ̀ olú àtòyìn mo ní ṣe bí wọ́n náà ni mo ń pè ó. Ìyá Bísọ́lá, ìyá Ọlámídé, ìyá Àsìmísọ́lá, ìyá Ọmọládé mo ní òun ọgbọ́n ẹnu rí. Mo lórúkọ rẹ̀ ń fọláhàn orúkọ rẹ̀ ń fi kẹ́hán nítorí òfin gbogbo ṣẹ́wà. mo ní ṣe bí wọ́n ládà lóye bí òyìnbó máa rìn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ ń dù. mo lórúkọ rẹ̀ ń fọláhàn mo ní o máa gbóhùn ẹnu mi ó dá lọ́wọ́ bí àṣẹ̀ṣẹ̀ yọjọ́. ó dá láwọ́ láì fi tí ìpara ṣe mo láwo dání ẹnu fún gbogbo ènìyàn mo ló dára ó dẹjọ́. ó dára ó dá sọ ó dára ó kọjá pàǹtí ẹyọ mo lákìyàn akíkanjú obìnrin akin ló ń bí rẹ lọ́mọ akin sóòní yeye rẹ abiyamọ tó tó àbọ̀já gbọ́gbọ́ pọ́nmọ́. mo lákìkanjú sóòní bàbá rẹ patience ooo. mo ní ṣe bí wọ́n ni mo ń ké sí. mo ní ilé ló bá wò wò dé yàrá ló bá wò wò ọ̀dẹ̀ ẹ̀ǹkùlé ló bá wò wò kankan lé mo ní mi ò kí ọ síkú mi ò kí ọ sáhùn. ìrere ló gbówó rí mo ní ó máa gbóhùn ẹnu mi. mo lọ́mọ late chief and Mrs. Daniel Goldsmith tán kú mọ́ mo ní ṣe bí wọn náà ni mo ń ké sí. mo ní mo kí gbogbo ẹbí rẹ pátápátá Mrs. Comfort, Mrs. Paulina, Mrs. Josephine, Mrs. Rebecca, Kingsley mo ní Mrs. Gloria mo ní mo kí wọn mo ní mo ṣe wọn pẹ́ẹ́lẹ́ o. aya Olúwatóyìn o. mo ní Mrs. Olúwakẹ́mi, Mrs. Olúwakẹ́mi CEO Kemite Cuisine, Caring and Learning Daycare, Shebib's House of Fashion, Mama Sheriff, Mama Bib. mo lóhun ló ní kí n kí ọ ló ní kí n kí ọ ló ní kí n poríkì rẹ jáde ó ló jẹ́ ní tó yàtọ̀. ó ní kí n wí fún ọ wípé ò ní kú ó lò nínú ó lò ní ìdáláàmú tí ń jẹ lẹ́bàá ògiri. ó ní wàá pẹ́ láyé bí pẹ́pẹ́ ṣe pẹ́. ó ní wàá gbọ́ bí olúwọ̀wọ̀ tìrìwọ̀ oníṣẹ́ ọwọ́ rẹ onídìṣẹ́. ọlálẹ́kùn rẹ olóòní bẹ́gẹ́ kó bàtà. ó ní rere lọ́jọ́ gbogbo olóríire apẹ́rẹ́ olóríire apèsè lọ́jọ́ ìbíre òní wà ní dojú ẹkún fún ọ. ó ní bí kú bá ń bẹ̀ lóde aya fún ọ bárun bá ń bẹ̀ lóde aya fún ọ mo ní o máa gbóhùn ẹnu mi. jẹ́ ń sáré ṣe wéréwéré jẹ́ ń jíṣẹ́ tó rán. mo ní ṣòmọ̀ pé ìbàyẹ̀ ẹ̀sà nílé bàbá tó bí ọlọ́mọ gangan ọmọ tán kú mọ́. mo ní ṣòmọ̀ kóró lànà. mo ní jẹ́ ń sáré ṣe wéréwéré. mo ní jẹ́ ń sáré ṣe wàràwàrà délé ọkọ rẹ̀ gangan. mo ní ìpẹ́tù nílé o. mo ní jẹ̀ṣà nílé ọkọ rẹ̀ gangan. mo lọ́mọ ìjẹ̀ṣà ọmọ ọmọdù apanàdà ọmọ ẹlẹ́ni atẹ́kọ̀ọ́ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. mo ní jẹ̀ṣà èrìdì sáná mo ní ilé ẹ̀rọ ọwá tí ń múná roko. ìjẹ̀ṣà ló ń sìn tòlótòló mo lẹ́rú bàbá yín ló ń sìn pẹ́pẹ́ yọ ọmọ ọwọ́ ọmọ ẹ̀kọ́ ọmọ alágbàǹdà ọmọ àjókò ọmọ àfigbágbára dé ìmọ̀ ẹbí kọjá dìyẹ. ọmọ ìjẹ̀ṣà ooo ìjẹ̀ṣà mọ́dù apanàdà ọmọ tẹ́nigbọ́ ló nílé òbí ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. mo lẹ́yìn lọ́mọ ọlọ́sọ̀hún ẹ bá rí ẹra fún mi tó fi kan ọmọ kékeré ìlú yín mo lẹ́wù yìí púpọ̀ lójú ogun ní fọ́ndà Mọ́kọ́lá. ọmọ bí wọ́n ti ń kẹ́ ọ́n bàbá ńlá bàbá yín tí wọ́n fi ń kówó jáde lápò. ọmọ bí wọ́n ti ń kẹ́ ọ́n bàbá ńlá bàbá yín tí wọ́n fi ń kóbi púpọ̀ fún ni. mo ní ṣe bẹ́yìn lọ́mọ òkúta kan gbà kan òkúta méjì gbà méjì òkúta mẹ́ta gbà mẹ́ta òkúta mẹ́rin gbà mẹ́rin òkúta márùn gbà márùn òkúta mẹ́fà gbà mẹ́fà òkúta méje gbà méje òkúta mẹ́jọ gbà mẹ́jọ òkúta mẹ́sàn gbà mẹ́sàn òkúta mẹ́wàá o. mo lẹ́yìn tó sọ òkúta mẹ́wàá nílé bàbá tó bí ọlọ́mọ mo ní ṣe bóun ló sẹ́rú pé ọmọ lánìíràn ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ mo lẹ́yìn lẹ́ máa ń sin tolótòló mo lẹ́rú lu yín ló ń sin pẹ́pẹ́yẹ àwọn àgbà lu yín ló ń sásọ sí bẹ̀bẹ̀rẹ̀ jì mo láwọn olówó
kígbe ọlọ́sà níran tó ti wá mo lọ́mọ alálùbáríkà ló ti lú rẹ wá o ọmọ ìpẹ́tọ́ mo lágbàlá bàbá rẹ ni mo wà mo lólúwa ló ń dirí ẹwà fákùkọ patient mo lólúwa ló dirí ẹwà fún ọ mo ní o máa rìn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ ń dùn mo ní ìṣeré wá ní báráyé nínú lágbára ṣe Èdùmàrè mo ní gíga lọ́wọ́ ń yọjọ rí mo ní gíga ló ga jẹgbẹrẹ lọ lágbára ṣe Èdùmàrè mo ní ṣe bá gún lẹ́yìn ju èyí fún jowó Mrs. Olúwakẹ́mi lónìí kí ọ lónìí poríkì rẹ̀ jáde sí o bámbá mo ní ọmọ gbóhùn ẹnu mi alága mo ní sí o Kemite Cuisine Keriams Learning Daycare Shebibs House of Fashion mama Sherry mama Vim mo lónìí kí ẹ pé kí n wí pé happy birthday to you wishing you long